ó ti di woro sí woro, ọ̀rọ̀ mà ti di dáná ogun kí n bá ọ̀yá gbómi ìjà kaná kí n bá ọba láàrin Lizzy Anjorin àti Nkechi Blessing báyìí o. Pẹ̀lú bí Nkechi Blessing ṣe ní kí Lizzy Anjorin mú gbàgede ìjà káwọn lọ na ara wọn gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin nítorí pé òun ò ṣetán láti bá a jánu lórí ayélujára. Kí wá ló dogun à ń ké ramúramù mọ́ra ẹni, èyí lohun tó ṣẹlẹ̀. Ó ga o, Ṣẹyin náà ti gbọ́ ẹ̀sùn tó lágbára tí Oṣere Yii fi kan Lateef Adedimeji táwọn èèyàn fi ń sọ pé láyéláyé kò jẹ́ bẹ́ẹ̀. Àṣé lóòótọ́ ni pé ojú ẹni máa làárí yọ̀nu. Ṣẹyin náà ti gbọ́ àṣírí ńlá tí Funke Akindele tú nípa ìrìn àjò rẹ̀ láti gòkè ọlá. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ti di woro sí woro, ọ̀rọ̀ mà ti di dáná ogun kí n bá ọ̀yá gbómi ìjà kaná kí n bá ọba láàrin Lizzy Anjorin àti Nkechi Blessing báyìí o. Pẹ̀lú bí Nkechi Blessing ṣe ní kí Lizzy Anjorin mú gbàgede ìjà káwọn lọ na ara wọn gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin nítorí pé òun ò ṣetán láti bá a jánu lórí ayélujára. Kí wá ló dogun à ń ké ramúramù mọ́ra ẹni, èyí lohun tó ṣẹlẹ̀. Ìjà burúkú ti bẹ́ sílẹ̀ láàrin òṣèrébìnrin ilẹ̀ wa tó ń talẹ̀ talé tó tún máa ń tasọ̀ ní Lizzy Anjorin táwọn tiẹ̀ tún máa ń pè ní yèyé mẹ́sọ̀ọ́ àti arẹwà òṣèré ilẹ̀ wa tó jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò ní Nkechi Blessing Sunday látàrí fídíò kan tí Nkechi Blessing ṣe láti ṣe ìpolówó fíìmù rẹ̀ tó gbé jáde láìpẹ́ yìí tí àkọlé rẹ̀ ń jẹ́ mi ò jẹ̀bi. Nínú fídíò tí Nkechi Blessing gbé jáde yìí ni òun àti àwọn nǹkan ti ń fèsì sí àwọn ìbéèrè kan lódìlódì gẹ́gẹ́ bí àṣà kan tó ṣẹ̀ṣẹ̀ gba orí ayélujára kan báyìí. Ibẹ̀ ni wọ́n ti béèrè lọ́wọ́ Nkechi Blessing pé ta ni obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn aya ààrẹ orílẹ̀-èdè wa àwọn olóyìnbó ń pè ní first lady. Ní Nkechi Blessing náà bá dáhùn pé Lizzy Anjorin ni. Ẹ̀yìn náà ni wọ́n tún béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló jẹ́ kí owó dọ́là máa lọ sókè. Tí Nkechi Blessing náà tún dáhùn pé Iyabo Ojo ni. Ó ní gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa lọ́wọ́ tá a wà yìí kò sẹ̀yìn Iyabo Ojo. Àwọn ìdáhùn yìí ni àwọn kan túmọ̀ sí pé níṣe ni Nkechi Blessing sọ òkò ọ̀rọ̀ sí Lizzy Anjorin nítorí pé lẹ́yìn tí Lizzy Anjorin jáde láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí Nkechi Blessing ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nígbà tí wọ́n gbé fọ́tò Nkechi Blessing jáde sórí ayélujára nínú jíìmù táwọn èèyàn sì fi ń ṣe yẹ̀yẹ́ lórí ayélujára pé ikùn rẹ̀ tóbi ju bó ṣe máa ń hàn nínú fọ́tò tó bá fúnra rẹ̀ yà lọ. Lizzy Anjorin náà sì ní Iyabo Ojo ló rán àwọn èèyàn láti lọ ya fọ́tò òṣèré ẹgbẹ́ wọn yìí. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní dá àṣà ká máa dá Iyabo Ojo lẹ́bi lórí gbogbo àìṣedédé tó bá wáyé láwùjọ wa láti bu ẹnu àtẹ́ lu arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa tó ń talé talẹ̀ taṣọ tó tún ta góòdù ní Lizzy Anjorin. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn tí kìí jẹ́ kétí ẹni di bẹ́ẹ̀ ni wọn kìí jẹ́ kí inú ẹni dùn mú mọ́ ara wọn tí wọ́n wá lọ sọ fún Lizzy Anjorin. Òun náà sì jáde láti sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé sí Nkechi Blessing nínú fídíò kan tó fi fún un lésì. Nínú fídíò yìí ni Lizzy Anjorin ti ní ìwọ tó ṣe aṣẹ́wó tó ò là kí ló fẹ́ sọ. Ògbọ́n kan tí ẹni ọ̀wọ̀ Falẹ́gàn sọ ni ó ní òórùn tó ń tú jáde níbi fùrọ̀ rẹ̀ ó ní ó pọ̀ ju ẹ̀mí òun lọ. Àwọn òórùn tó lè gé ẹ̀mí ọkùnrin kúrú. Ó mọ iye ọkùnrin aláràǹbarà lóríṣiríṣi tó ti gbé wá sórí ayélujára. Àbí ìwọ kọ́ ni ìwọ tó ní ìjú láti ọmọ ọdún méjì. Ìjú rẹ̀ gan dàgbà jù ẹ lọ. Ọjọ́ orí ìjú tó wà nínú ikùn rẹ̀ gan dàgbà ju ọjọ́ orí rẹ̀ lọ. A tó sọ ẹ ní ilé ìgbọ̀nsẹ̀ fágbà òórùn burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ tó tí ìbímọ tó ń gbé ìjú tó ti tó ọmọ ọdún méjìléláàádọ́rin kiri. Ó wá ń lọ jíìmù ò lè pa ìjú tó wà nínú ikùn rẹ̀. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé mìíràn lóríṣiríṣi ni Lizzy Anjorin fi ránṣẹ́ sí Nkechi Blessing. Bẹ́ẹ̀ ni kò yọ ìyá Blessing tó ti dolóògbé sílẹ̀. Nítorí níṣe ni òṣèrébìnrin yìí ní orí ìbásùn ni ìyá òṣèrébìnrin ẹgbẹ́ rẹ̀ yìí kú sí. Àti pé láti kékeré ni ìyá rẹ̀ ti fi ń ṣiṣẹ́ aṣẹ́wó. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni Nkechi Blessing rí tí òun náà fi jáde sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ tó sì kọ síbẹ̀ pé kí Lizzy Anjorin mú gbàgede ìjà. Ó ní òun máa na Lizzy Anjorin bí ọmọdé ni. Nkechi Blessing ní òun ò ṣetán láti bá òṣèré ẹgbẹ́ òun yìí ta òun lórí ayélujára. Bẹ́ẹ̀ ló tún sọ òkò ọ̀rọ̀ sí ọkọ Lizzy Anjorin pẹ̀lú bó ṣe pè ní ọmọ langidi. Ó ní ṣe nítorí pé òun ti dáwọ́ ìjà dúró lórí ayélujára. Nkechi Blessing ní tó bá fi òun ṣeré òun máa wọ́ Lizzy Anjorin nílẹ̀ tuurutu dé abúlé rẹ̀ ìyẹn tó bá tiẹ̀ ní. Láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Nkechi Blessing ṣe kọ àwọn ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí Lizzy Anjorin. Táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní dásà káwọn máa jà káwọn máa wòran èṣù tapo sí i lábala àríwí sí àwọn méjèèjì. Tí wọ́n ní ohun tó dá wọn lójú ni pé Lizzy Anjorin sì máa padà fún Nkechi Blessing lésì ọ̀rọ̀ rẹ̀ yìí. Àwọn kan ṣe ní Nkechi Blessing ló wájà Lizzy Anjorin làwọn míín sọ pé nǹkan tí Nkechi Blessing ṣe kò tí ì fàjà tàbí le débi pé à ń jáde sọ̀rọ̀ burúkú síra ẹni. Àfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó yàtọ̀ sí eléyìí. Ó ga o, Ṣẹyin náà ti gbọ́ ẹ̀sùn tó lágbára tí Oṣere Yii fi kan Lateef Adedimeji. Táwọn èèyàn fi ń sọ pé láyéláyé kò jẹ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló mọ̀ pé èèyàn jẹ́jẹ́ tí kì í jà bẹ́ẹ̀ ni kì í ta ni òṣèré ilẹ̀ wa
wa táwọn èèyàn nífẹ̀ẹ́ sí dáadáa ni. Lateef Adedimeji, òṣèré ilẹ̀ wa tó fẹ́ òṣèré ẹgbẹ́ rẹ̀ yìí kì í bá ẹnikẹ́ni jà, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ti gbọ́ nǹkan burúkú kankan nípa rẹ̀ látìgbà tó ti di olórúkọ lágbo òṣèré. Eléyìí ló jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu ńlá fún ọ̀pọ̀ ènìyàn nígbà tí òṣèré kan jáde láìpẹ́ yìí tó sì sọ àwọn ọ̀rọ̀ kan nípa òṣèré táwọn èèyàn tún máa ń pè ní Ṣéwù yìí. Ó tilẹ̀ jẹ́ pé òṣèrékùnrin yìí sọ pé òun kò wá láti ba Lateef lórúkọ jẹ́ tàbí ta epo sásọ àlá rẹ̀. Ó ní níṣe lòun kàn sọ ohun tó wà lọ́kàn òun àti pé ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀. Òṣèré kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Itú Ìbẹ̀rù Kẹ́hìndé ṣùgbọ́n táwọn èèyàn mọ̀ sí Itú tàbí Itú Ìbẹ̀rù ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú òṣèré ẹgbẹ́ rẹ̀ Jeff Ọmọlẹ́wà níbi tó ti sọ pé nígbà tí nǹkan sì le tí kò sí nǹkan kan nínú ilé kan náà, kódà orí ibùsùn kan náà ni òun àti Lateef Adedimeji jọ máa ń sùn. Bẹ́ẹ̀ ló jẹ́ pé òun ni òun máa ń jáde láti lọ ṣiṣẹ́ àti pé tọ́rọ́kọ́bọ̀ tí òun bá bọ̀ láti ibi iṣẹ́ yìí ni àwọn jọ máa ń ná. Ṣùgbọ́n lẹ́yìn tí Ọlọ́run gbọ́ àdúrà Lateef Adedimeji tán níṣe ló gbàgbé gbogbo àwọn, bẹ́ẹ̀ ni kì í pe àwọn síṣẹ́. Nípa bámbárí rẹ̀ ni pé báwọn bá sì pe aago rẹ̀ pàápàá kò ní dá wọn lóhùn. Nígbà tí ọmọkùnrin yìí ṣe àwọn àlàyé rẹ̀ yìí ló sọ pé àjọ wà ní tó sì jẹ́ pé ọjọ́ tá a bá rí jẹ ọjọ́ tá a bá sì rí jẹ. Èmi máa ń ṣiṣẹ́ káfíńtà, tí mo bá ti wá lọ ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń kọ́lé, tí mo bá ti mówó dé mo máa tọ́jú 1,500 ìyẹn 1,500 naira nínú owó tí mo bá pa. 1,000 kan tó bá kù la máa pín mọ́ra wa lọ́wọ́ tá a máa fi tọ́jú ara wa. Tó bá tún di ọjọ́ kejì màá tún lọ. Tá a bá wá fẹ́ lọ sóko eré, inú owó tí mo máa ń tọ́jú yẹn náà ni màá ti mú owó tá a máa mú lọ. Ṣùgbọ́n Lateef Adedimeji ti di ìràwọ̀ ńlá lónìí, mo gbàdúrà pé Ọlọ́run kò ní jẹ́ kó wálẹ̀ o. Ṣùgbọ́n èmi kàn máa ń wò pé èèyàn bá a ṣe jọ jókòó yìí tá a bá ṣe ìlérí fúnra wa, kì í ṣe pé èèyàn náà ò tẹpá mọ́ṣẹ́ o, ṣùgbọ́n orí ló mọ ibi tẹ́dà bá máa dé, ẹ̀dá sì máa dé bẹ́ẹ̀ dandan. Ṣùgbọ́n kí n wá máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ ẹ wá wò kẹ́ ẹ mójú, kẹ́ ẹ máa sọ pé ta ló ń pè mí yìí, àbí kí n pè yín kẹ́ ẹ gbé kẹ́ ẹ sọ pé ẹ máa pè mí padà, kí n wá pè yín padà kó wá di pé ẹ ti búlọ́ọ̀kù mi lórí fóònù yín. Nígbà tí Lateef Adedimeji kọ́kọ́ ya fíìmù àkọ́kọ́ rẹ̀, ìjà ló sọ fún mi pé Lateef kò sọ fún wa pé òun fẹ́ ya fíìmù. Ó ní kò sọ fẹ́mi náà, ó wá ní òun máa pè é ṣùgbọ́n mo ní kó má pè é, ṣùgbọ́n ó padà pè é tó sì béèrè ìdí tí kò fi pè wá sínú fíìmù rẹ̀ tó ṣe. Ó ní Lateef dáhùn pé kò sí ipa tá a máa kó nínú fíìmù náà ni òun ò ṣe pè wá. Itú Ìbẹ̀rù tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé táwọn ò bá tiẹ̀ ní ipa kankan táwọn lè kó nínú fíìmù náà, ó ní èèyàn ò lè lọ sóko eré kó má rí ẹ̀kọ́ kan tàbí òmíì kọ́ níbẹ̀. Ó ní tó bá pe àwọn sí oko eré náà, àwọn lè rí ẹ̀kọ́ kan tàbí òmíì kọ́. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé nígbà tí nǹkan bẹ̀rẹ̀ sí ní dánmọ́rán fún Lateef ló di pé táwọn bá pè kò ní gba aago wọn. Báwọn bá sì pàdé lóko eré, níṣe láti súnmọ́ máa ń ba àwọn lẹ́rù nítorí pé àwọn ò mọ nǹkan táwọn lè bá bọ̀ níbẹ̀. Ó ní Lateef ti jìnnà sáwọn, kò sì sí irú àjọṣepọ̀ tó wà láàárín àwọn báwọn sì jọ máa ń ṣe tẹ́lẹ̀ mọ́. Ó ní ohun tó fà tí kálukú fi wà lórí ọwọ́ rẹ̀ nìyẹn. Itú Ìbẹ̀rù Kẹ́hìndé ní òun àti Lateef jọ máa ń wà ní gbogbo ìgbà ní ọjọ́ ni nígbà yẹn. Ó ní àwọn ọmọkùnrin bíi 7 làwọn jọ ń gbénu yàrá kan náà nígbà náà. Ó tilẹ̀ jẹ́ pé ọmọkùnrin yìí ní kì í ṣe pé òun ba Lateef jẹ́ tàbí pé òun bínú sí i, àti pé òun kò fẹ́ kí àwọn èèyàn sí òun gbọ́ lórí ọ̀rọ̀ yìí. Ó ní àwọn èèyàn tí wọ́n mọ àwọn papọ̀ máa ń sọ, tí wọ́n sì máa ń retí pé kí àwọn náà ti gòkè. Kódà àwọn kan tiẹ̀ máa ń fi àwọn ṣe ẹ̀yẹ pé ẹni táwọn jọjọ́ rẹ̀ ni kò rí tàwọn rò mọ́ báyìí. Báyìí ni ọmọkùnrin yìí ṣe ṣàlàyé ẹ̀dùn ọkàn rẹ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe láìpẹ́ yìí. Ṣùgbọ́n níṣe làwọn èèyàn kọ̀rọ̀ ojú sí àwọn ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ nípa Lateef Adedimeji, tí wọ́n ní dípò bó ṣe wá sọ jáde lórí ayélujára yìí, níṣe ló yẹ kó pè sí kọ̀rọ̀ tàbí wá ọ̀nà tó fi máa sọ ọ̀rọ̀ yìí fún un ní Lateef kan òun kan, nítorí pé eléyìí tó ṣe yìí dàbí pé kí èèyàn tú aṣọ lára èèyàn ní gbangba. Wọ́n ní ó máa ṣòro láti wọ̀ padà fún onítọ̀hún nínú yàrá. Àṣé lóòótọ́ ni pé ojú ẹni máa làárí yọ̀nu. Ṣẹyin náà ti gbọ́ àṣírí ńlá tí Funke Akindele tú nípa ìrìn àjò rẹ̀ láti gòkè ọlá. Púpọ̀ nínú àwọn gbajúmọ̀ ilẹ̀ wa táwọn èèyàn máa ń gborúkọ wọn lónìí gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe dáadáa nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò, kò déédéé di ẹni táyé ń fẹ́ o. Àwọn gan la bá máa ṣàpèjúwe pé ọmọ tó bá máa ga ẹsẹ̀ rẹ̀ máa tínrín. Tí ọ̀pọ̀ èèyàn bá wo àwọn òṣèré ilẹ̀ wa kan tí wọ́n yọ bí ọjọ́, tí wọ́n wà sọ́wọ́ wà sọ́rùn, tí wọ́n ń gbélé ńlá, tí wọ́n tó ń fọkọ̀ bọ̀gìnì ṣẹ̀ṣẹ̀ rìn, èèyàn ò ní mọ̀ pé wọ́n ti la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá kí Ọlọ́run tó padà wá ṣàánú wọn. Àìpẹ́ yìí ni arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa tí sinimá rẹ̀ máa ń gbayì jùlọ ni Funke Akindele, tí àwọn èèyàn mọ̀ sí Jennifer, ń gba àwọn èèyàn níyànjú, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ìwòyí. Ó ní kí wọ́n má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì bá ọkàn wọn, bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe sọ ìrètí nù nítorí pé ohun tí kò tó lónìí ń bọ̀ wá ṣẹ́kù lọ́la. Ó wá sọ̀rọ̀ lórí ìrírí rẹ̀ lórí bó ṣe pa mílíọ̀nù kan àkọ́kọ́ láyé rẹ̀ àti àwọn ohun tójú rẹ̀ rí kó tó wá di pé Ọlọ́run padà gbọ́ àdúrà rẹ̀. Ìyá ìbejì yìí ṣàlàyé báyìí pé ní ọdún 1996 ni mo bẹ̀rẹ̀
ìrìn àjò mi gẹ́gẹ́ bí òṣèré tíátà, ṣùgbọ́n ní ọdún 1999 ni mo pa mílíọ̀nù kan náírà nídìí iṣẹ́ tíátà fún ìgbà àkọ́kọ́. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti wà nínú ọ̀pọ̀lọpọ̀ eré tí wọn ò ní mú mi tàbí pè mí sí eré náà. Kàmí sì wà tó jẹ́ pé ipa ẹni tó kàn máa rìn kọjá tí àwọn èèyàn máa ń pè ní waka pass ni wọ́n máa fún mi, àbí kí wọ́n ní kí n kàn wà láàárín àwọn èèyàn. Ó tó wá di pé wọ́n wá pè mí sí eré kan tí àkọlé rẹ̀ ń jẹ́ I Need to Know, níbi tí mo ti kópa bísí tí mo sì lu àlùyọ fún ìgbà àkọ́kọ́. Níbẹ̀ sì ni mo ti gba owó tó tó bíi mílíọ̀nù kan náírà. Funke ní díẹ̀ ló kù kí òun tó pàdánù ipa tí òun kó nínú eré náà, nítorí pé wọ́n ní òun kò sọ̀rọ̀ tàbí ṣe bí ọmọdé, èyí tó yẹ kó fi ipa tóun kó nínú eré náà hàn dáadáa. Funke ní níṣe lòun fọ̀rọ̀ lọ àbúrò òun tó wà láàrin ọjọ́ orí náà lásìkò ọ̀hún, tíyẹn sì gba àkọsílẹ̀ eré náà tó sì ń kà á, tí òun sì ń wòye ìṣesí àti ìsọ̀rọ̀ sí rẹ̀ láti kọ́ bó ṣe yẹ kí òun sọ̀rọ̀ àti bó ṣe yẹ kóun hùwà. Ó tó wá di pé wọn ò wá padà gba ipa náà lọ́wọ́ òun. Nígbà tí Funke ń ṣàlàyé bó ṣe ná mílíọ̀nù kan náírà àkọ́kọ́ tó ní láyé rẹ̀, òṣèré yìí ní ìyá òun ní kí òun kọ́kọ́ yọ ìdámẹ́wàá òun nínú owó yìí. Bẹ́ẹ̀ ló ní dandan àfi kí òun fi díẹ̀ pamọ́ nínú owó náà. Lẹ́yìn náà lòun wá gba Yábà lọ tí òun lọ ra àwọn aṣọ àti bàtà lóríṣiríṣi, nítorí pé òun kò ní bàtà, bẹ́ẹ̀ lòun ò fi bẹ́ẹ̀ láṣọ nígbà náà. Funke ní ọmọ tí kò ní bàtà nígbà náà ti wá ní oríṣiríṣi bàtà báyìí tí kò tiẹ̀ mọ èyí tó fẹ́ wọ̀. Kí ni Funke ṣe sọ àwọn ọ̀rọ̀ ìyànjú rẹ̀ yìí tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní kí tí wọ́n ń ṣàdúrà fún pé kò ní wálẹ̀ láéláé. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọ̀rọ̀ tó sọ náà jẹ́ ìwúrí fún àwọn. Wọ́n ní tí Funke bá lè lu àlùyọ nínú gbogbo ìdojúkọ tó là kọjá, ó túmọ̀ sí pé ìrètí sì wà fún àwọn lọ́pọ̀lọpọ̀.